Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àánú Ọlọ́run orí ajẹ́jẹ́ tán Ọlọ́run kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí ó fi di ọjọ́ ìdájọ́. La hawla wala quwwata illa billah. Jàmáà, ohun tó gbé mi wá rọ̀lẹ́ yóò lágbára gan. Kódà inú ń bí mi, but mo ń try láti máa ọ̀rọ̀ bàbá wa lágége òní mo fẹ́ sọ. Bàbá kí ló dé bó ṣe ń gé yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ̀ ń bọ òrùka. Ṣẹ́yìn nìkan ni. Ṣẹ́yìn nìkan la àfáà tó wà nílẹ̀ Yorùbá ni. Ṣẹ́yìn nìkan ló máa gba àfáà tó wà nílẹ̀ Yorùbá ni. Ṣẹ́yìn nìkan ni bàbá yín tó jágbà àfáà bí ni. Kí ló tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ ń dalẹ̀ ẹrú lẹ̀ ń da gbogbo ẹrú. Why? Bó ṣe ń gé yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ̀ ń bọ òrùka. Tá máa gba yín mú bí ẹ tún ti gbà bí jáde. Tá máa ṣàfiṣe ni àbí kí ni? Because I don't get it. Ìgbà tá ẹ bẹ̀rẹ̀ kíní bí àná. Wẹ́rẹ́wẹ́rẹ́ náà lẹ bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ àwọn alùsùn náà lẹ́lẹ́fẹ́ bájà ẹ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ìjábù ṣe kíní ká àwọn èèyàn ń wòyìn ẹ gbàbẹ̀ dé yóò dọ̀ àwọn àfa àgbààgbà tó ti lọ ẹ condemn gbogbo wọn tíra pẹlẹbẹ ní í ṣe bí ìgbà pé dádì yín nìkan ló kọ tíra rí láyé kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn wáyé tẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wà condemn àwọn èèyàn kan torí pé ẹ fẹ́ àjàsà tí dáàdi ti yín filẹ̀ fún yín why kí ló dé ó ṣe kíní kan eléyìí nǹkan báyìí ló kọ eléyìí ẹ wá condemn Imam Bukhari Hadith Buhari ẹ condemn kò sí ní tẹ́ ẹ condemn tán ẹ kúrò ń bẹ̀ yẹn ẹ bó sórí àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam àwọn èèyàn wà ń wò yín láwò sunkún ẹ̀ ń wòrà yín láwò rẹ́rìn àwọn yẹn ti wá prepare fún yín pé yóò tún sọ̀sọ̀ kú sọ̀ ń gba Ramadan tí ń bọ̀ ìwọ kò lè ṣe kó mọ́ kí ló tẹ rí bẹ́ẹ̀ yẹn náà ẹ kàn ń borúkọ inú ilé yẹn jẹ́ inú ilé yẹn ilé ìmọ̀ la mọ̀ center of knowledge làwọn èèyàn ń pe Markaz náà wọ́n á jẹ́ pé irú yín lè wá in fact a máa ní láti pe sheikh sauban tó ráwọn náà bold enough ká bí wọ́n léèrè pé bóyá kan tó wá bá a tún interview mi ṣe pé báwo lẹ ṣe jókòó nú ẹbí yẹn tó yẹ pé bàbá yìí lè fi ṣe mùdírù yín báwo ni ọ̀rọ̀ Mudiru tó fi kàn wọ́n tó fi jẹ wáyé ó yẹ kẹ́ ẹ lè wá ṣàlàyé fún wa why ẹ kó lórí àwọn sàbí ànábì ẹ tún wá bọ́ sórí àwọn ànábì Ọlọ́run ẹ̀yẹn ò tó yín àwọn ànábì Ọlọ́run torí ẹ fẹnu kà ànábì Dáúd ẹ kúrò bẹ́ẹ̀ yẹn ẹ tún ti wá bọ́ sórí alukoran ní sìn ẹ tún ti ń wá fọ́ọ̀tì fún alukoran ojú kan gbà mí tí fún gbogbo àwọn èèyàn tó sọ pé àwọn dìfẹ́ǹdì yìí ìpèsè symbol Islam ṣé ambassador orí lè jẹ́ fún Islam ẹlòmíì ò mọ wò yín báyìí lórí kinní báyìí yóò sì fẹ́ lè bu ẹkún láwọn tẹ́sán Ọlọ́run ká lára kí ló tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ yẹn bàbá. ẹ̀yin náà gbọ́n tẹ́ sọ nípa ànábì Noah níbi ìbàyẹ̀ fi ti ara yín gbọ́ ẹgbọ́. kò sẹ́ni tó lo 1000. Allahu Akbar. Kò sẹ́ni tó lo 300. Allahu Akbar. Láyé tá a wà yìí. Tọ́lọ́ ti dáyé. Ó ti fa orí èèyàn síbẹ̀. Àmọ́ bí wọ́n ṣe lò ó, tí wọ́n ṣe tà á nígbà náà làwọn á nílò yẹn. Allahu Akbar. Agége. Allah. Bàbá ó yẹ kẹ́ lè fìdí ẹ̀ múlẹ̀ báwo náà ṣe lò báwo náà ṣe kà tí 950 tí ó fi ju 95 years lọ. ẹ sọ fún wa sójoojúmọ́ làwọn èèyàn mọ̀ gbé Kùránì jáde fún yín tí wọ́n mọ̀ sọ pé nǹkan báyìí lọ́lọ́run sọ ní Al-Qur'an sójoojúmọ́ ni ẹgbọ́njọ́ lọ́n lọ àyà Kùránì pọ̀nyàn òun lè fẹ́ yí padà yẹn fẹ́ fọgbọ́n orí yí padà ó ti pọ̀ jù lójú yín báwo lẹ́yìn yẹn ṣe fẹ́ rí kó tó pé 500 years yóò ti dàbí kinní kan ẹ̀ ń fọpọlọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Kùránì kì í sọ̀rọ̀ tó lè tako làákàì àfi làákàì tí ò bá ṣiṣẹ́ dáadáa ni ọ̀rọ̀ Kùránì yóò mọ̀ fẹ́ dàrú mọ́ lójú nínú Suratu Ankabut Ọlọ́run bá lè kí ọlá sọ̀rọ̀ ànábì Nuhu ṣé gbogbo ìgbà láàmú gbé Kùránì jáde ká mọ̀ sí pé ẹ̀ mọ́ ni ṣé bẹ́ẹ̀ kàn mọ́ fẹ́ dá nǹkan rú ni
Suratu Ankabut verse 14 àbí 13 àbí 14 bọ̀ verse 14 ló máa jẹ́ tọ́lọ́run sọ̀rọ̀ pé mo rán ànábì Nuhu sí àwọn èèyàn wà lákọ́dé arsalna Nuhan ila qaumi Ọlọ́run ní àrán ànábì Nuhu sí àwọn èèyàn rẹ̀ o àrán sáàrin àwọn èèyàn rẹ̀ falabisa fihim ó wà láàrin wọn falabisa fihim ó wà láàrin wọn fún kíni fún 1000 years ó dín 50 1000 years ó dín 50 ntọ́lọ́run sọ nìyẹn gbà ó ló wá di 95 bàbá kí lẹ gbójúlé gan tó ń tì yẹn ní tìkùtì sọ̀rọ̀ Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn tó fẹ́ defend àwọn olórí burúkú yóò tún mọ wá research orí burúkú káàkiri nísìnyí o tí wọ́n mọ sọ pé torí wọ́n fẹ́ defend orí burúkú yìí o wọ́n tún mọ sòsì o ẹ̀yin náà lẹ sọ pé Buhari sọ pé ìrun àsùnbà ó ti di 4 subhanallah subhanallah ẹ lọ túbá bàbá ẹ lọ túbá àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé mufti nìsín pé ẹ gbọ́ kí lẹ rí sọ sọ̀rọ̀ yìí torí pé wọ́n fi wọ́n jẹ mufti wọ́n fẹ́ gbọ́ dájọ́ yẹn so tí mufti bá tún ti dá síbi tí ó right nìsín àwọn olórí burúkú tó ń tẹ̀lé bàbá yìí wọ́n tún bọ́ta ó ń correct bàbá ṣé wọn ò ní correct nígbà tí bàbá ń ṣe wọ́nranwọ̀nran ṣé wọn ò ní correct bàbá ni ṣáà ní correct bàbá nígbà tí bàbá ń ṣe wọ́nranwọ̀nran àwọn èèyàn tún mọ béèrè ń sìn tí a bá ti wá rẹ́ nìkan nínú ọmọ kéwu yín tàbí tó jẹ́ mọ́ríkàsí tó náà bá ti wá sọ nǹkan tó yàtọ̀ sí tí bàbá sọ ní ìsìn gbogbo yín ẹ wà dójúlé orí tẹ́ lè ṣe fún bàbá yín ni pé ẹ mú wọn lẹ ẹ mú wọn sùn ká mọ̀ mọ̀ sọ̀sọ̀kúsọ bóyá kẹ́ ẹ rán wọn lẹ́nu pa tó wáyé pé wọ́n ṣe kó bátìrì tuntun sẹ́nu wọn tó ń ṣe búrúburú bóyá kẹ́ ẹ wá nǹkan kan fi sẹlótéèpù ẹnu wọn pa you cannot see and pass orí ẹyọ kan tẹ́ lè ṣe fún bàbá yẹn òun náà ni pé kẹ́ ẹ camp wọn síbi kan ẹ má jẹ́ kán sọ nǹkan kan mọ́ because ó ti ń di nǹkan mi lójú ti tèmi ṣé pressure ló pọ̀ jù lójú làákàyè wọn ẹ̀ ń stress làákàyè bàbá yẹn ṣe ń sọ̀sọ̀kúsọ torí pé ẹ̀yin dẹ̀ fẹ́ mọ gba star ní gbogbo ilẹ̀ ti monetize page yín ẹ fẹ́ mọ gba star ẹ wá ń force wọn láti mọ sọ ohun tí ò yẹ kí bàbá yẹn máa sọ ẹ fi wọ́n lẹ̀ ẹ̀ ń stress làákàyè wọn àárẹ̀ tó ṣe wọ́n lọ ó ní ṣe pẹ̀lú brain ẹ fi brain wọn lẹ̀ ẹ jẹ́ kó settle gbogbo tó ń sọ ìsọkúsọ látòkè délẹ̀ ni so tí wọ́n bá ti wá sọ̀sọ̀kúsọ yẹn instead yín tẹ́ rìkọ́dù ẹ̀ instead kẹ́ mọ́ post ẹ̀ jáde ẹ̀yin náà ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe fi bàbá yẹn sẹ̀sìn bọ́n ti ń sọ̀rọ̀ àwọn èèyàn á pariwo lágége wọ́n ti wá sọ wọ́n dẹlẹ́sìn kódà ẹlòmíín ṣe Allahu Akbar wọ́n kírun sí wọn lára láì tí kú torí sọkúsọ náà gbáà náà sọ tẹ́ bá ti ẹ̀yin lẹ́ rìkọ́dù nǹkan ẹ̀ rí ẹ̀yin náà lẹ́tù post ẹ̀ dẹ̀ mọ̀ pé kò correct wọ́n lè tẹ̀ ń ṣe báyìí ṣé ẹ̀ mọ̀ fi wọ́n sẹ̀sìn ni ẹ̀ lè edit nǹkan tẹ́ fẹ́ gbé jáde ń pa wọn ọlọ́run ó san yín lẹ́san dáadáa o àáfàá wa kan nínú ọ̀rọ̀ wọn àáfàá yẹn ló ní Daril Birri lórí Facebook wọ́n ní tí Sheikh Adam bá pàdé ẹlòmíì nù yín Sheikh Adam ó mọ̀ gbẹ́lòmíì ṣe pé nípò lórí burúkú ní wọ̀ yìí ní tí mo fi lẹ́kọ̀ọ́ ló tẹ̀lé bó ṣe rí nìyẹn o lára àwọn tí ó gbé pé lẹ́nu Sheikh Adam ní Jackma wà o gbogbo ẹnu mo fi ń sọ o àfi tó bá túbá kó tó kú lókù o lára àwọn tí ó gbé pè lẹ́nu Sheikh Adam ara wọn ló wà ara wọn ni ìyẹn tó gba mẹ́kàdé wọn yẹn ara wọn ló wà àfi táwọn yẹn bá túbá kán tó kó láyé lóko orí burúkú òun lẹ́ ń ṣe ẹkún bẹ́ẹ̀ ọlọ́run san ilẹ̀ san dáadáa ọlọ́run sì fi tútú bá ọlọ́run fi rọ̀ yín lọ́rùn ọlọ́lá haúlá wàlá kúwátá ìlà bìlà.